Oriyomi Hamzat ó ń gbó lórí rédíò bí ajá yẹn òtún ẹgbẹ́ yìí náà olóorun ni o èèyàn gidi ò sí Ìbàdàn ni. Òsọ́kọlọ lórí Oriyomi ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ibi tó máa gbà jáde rè bẹ́ẹ̀ iṣẹ́ ṣoṣo ibi tó máa gbà jáde rè ìmù kéèsì àwọn ọmọ tó pa nínú stadium yẹn bẹ́ẹ̀ ó ti block yẹ. Ó ti block yẹ. Ẹ̀bọ́n kan fẹ́ fi gbowó ní gòsì. Ẹ̀yin èèyàn ẹ wò ẹ wá gbọ́ nǹkan tí brọ́dà wa sọ lórí ọ̀rọ̀ tí pásítọ̀ Tibetan táwọn náà sọ jáde lórí Oriyomi Hamzat ní gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Ẹ wò ẹ wá nǹkan kan fìdílé kẹwàá fi ti gbéyàwó ọ̀rọ̀. tó mo kí ládéládé mo kí lóyè lóyè mo kí gbogbo èèyàn tọkù lùlù nípínlẹ̀ Ọ̀yọ́ mo kí aláṣẹ wa ẹnjìnìà Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé ẹ ti rú ní Elédùmarè ó jẹ́ sọrí mo fi kíkí yín mo fi kíkí gbogbo àwọn ìgbìmọ̀ tẹ́jọ́ ń ṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ mo fi kíkí gómìnà mo fi kíkí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá látòrí bàbá kábíyèsí kú bàbá yèyé bàbá ọba Olúbàdàn ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ mo kí gbogbo ọba pátápátá tí mi láǹfààní àti wọn dárúkọ yín. Ìlú Ọ̀yọ́ tẹ́kọ̀ sẹ́ni tó kàwé ń bẹ̀yẹ mọ́ Oriyomi Hamzat ó ń gbó lórí rédíò bí ajá yẹn òtún ẹgbẹ́ yìí náà olóorun ni o èèyàn gidi ò sí Ìbàdàn ni. Òsọ́kọlọ lórí Oriyomi ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ibi tó máa gbà jáde rè bẹ́ẹ̀ iṣẹ́ ṣoṣo ibi tó máa gbà jáde rè ìmù kéèsì àwọn ọmọ tó pa nínú stadium yẹn bẹ́ẹ̀ ó ti block yẹ. Ó ti block yẹ. Ẹ̀bọ́n kan fẹ́ fi gbowó ní gòsì ó ní aláriwo lásán ni he can't go nowhere. Èmi wọ́n ti pín Ìbàdàn sí méjì. A new state will spring up in October from Ibadan. Yeah, a new state is coming. Oriyomi is just making noise. Just Igboho ni ìjọba ń ṣe. Ó ní àtètè mọ́lẹ̀. Ó lè sá lọ. Ilé ẹgbẹ́ mọ̀lọ́ka mọ́lẹ̀. Òun lẹ̀gbọ́n ẹ̀ wá láti Germany. Ẹ̀gbọ́n ẹ̀ cultivate about 500 acres of land. Àbúròdé. Lẹ́nẹ̀dẹ̀ débẹ̀. Ẹ kidnap ẹ̀. Ẹlẹ́fẹ̀ gba ransom. Ó mú ransom múlẹ̀. Ẹ pa. Tó bá jẹ́ wọn kọ́. Agbébọn. Kí gbogbo agbólo kú síbẹ̀. Then kí ló ṣe? Kí lẹ ló ṣe tẹ̀fí bọ́ọ̀nù yẹn? Then ẹ̀ tún wá kúrò ń bẹ̀. Ẹ̀ tún wá lọ lé ẹ̀. Ẹ̀ tún lọ pa àwọn ọ̀rẹ́ àdògán àti àlàlà àwọn àfà ẹ̀lọ́pàá wọn lé ẹ̀. Ẹlẹ́yìn ṣèjọba. Láì mú jùntà yẹn nìyẹn. Ìjọba kọ́mà ìjọba tó bá ti gbàgbọ́ gbá. Genesis 16 from verse 4 to 13. Ó ní oníjà ní gọ́ọ̀mẹ̀ntì. Tó bá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ Tinubu ó gbà àbúrò ẹ̀ sẹ́wọ̀n ó lọ lọ sí Brazil lọ ṣe meeting ṣé ìpín tó wà òkè nìyẹn. Igboho is very useful to everybody. He is useful to Ládọjà. Fídíò bàbá wòlíì ṣé wòlíì ní sá anyway sá tí ọkọ̀ bá ti bàjẹ́ sọ́nà oko ó di dandan kọ́ máa gbẹ̀ náà mọ̀ jíà. Ẹ má kí ọ̀rọ̀ mi ó yà yín lẹ́nu. Gbogbo àwọn olólùfẹ́ mi tó ń tẹ̀lé mi níkànnì mi wọ́n ti mọ̀ pé mi kì í sábà sọ̀rọ̀ àbùkù sí ẹ̀dá kankan. Kò sírú ẹ̀dá tó lè jẹ́ mi ní fi ẹnu mi ní fi sọ̀rọ̀ àbùkù sẹ́dá alààyè kankan. Torí mo máa nígbàgbọ́ pé gbogbo ẹ̀dá tó bá ń sọ̀rọ̀ àbùkù sí ẹ̀dá ẹgbẹ́ ó ń dọ́lọ̀ lẹ́bi ni. Bẹ́ẹ̀ ni mo ti kọ́kọ́ alábàápàdé fídíò bàbá yìí kan tí wọ́n sọ̀rọ̀ sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Wọ́n sọ̀rọ̀ gan pẹ̀lú má láǹfààní àti mú fọ́nrán yẹn wá. Mo wá ń bira mi pé ṣé wòlíì Ọlọ́run ni wọ́n ni àbí wòlíì blogger àbí wọ́n wá tí wọ́n jẹ́. Máa gbá àwọn wòlíì kan tó máa ń jáde lásìkò òṣèlú bá ń bọ̀ ni tí wọ́n ó fẹ́ kí gbogbo àwọn aspirant kan máa wá sí ọ̀dọ̀ àwọn kan wá pray. Mo rí pé irú wòlíì bẹ́ẹ̀ ni wọ́n. Àwọn wòlíì kan báyìí tọ́lọ́run èyí sábà pé tó ipá wọn ó mú fóònù tí wọ́n mọ̀ fi pera wọn ìlú jọ. Lótìtọ́ àti lódodo mo sọ̀rọ̀ láti sọ. Ifúdò kó sì pé bàbá yìí ríran kó sì pé wòlíì ni wọ́n kó sì pé Ọlọ́run ló pè wọ́n. Yorùbá ní pẹ̀lẹ́ lákọ ó lábọ̀. Ó nírú ọ̀rọ̀ tó gbọ́dọ̀ mọ tẹnu òjíṣẹ́ jáde. Mo mọ̀ pé tó wáyé pé mùsùlùmí ló ń sọ gbogbo nǹkan tí bàbá yìí ń sọ yìí wọ́n ti drag ẹ̀ tẹ́mi ó ti fẹ́ bọ́ lẹ́nu rẹ̀ tó ipẹ́ ní tí ń bẹ nínú Islam gan yóò ti fẹ́ jáde kúrò nínú ẹ̀sìn Islam torí pé gbogbo ayé máa ń rí ẹ̀sìn Islam
ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlẹ́sìn míì wọ́n máa rí ẹlẹ́sìn Islam bí ẹlẹ́sìn jàgídíjàgan. Ṣùgbọ́n tá a bá wá wò dáadáa, táìtù wo la fẹ́ fún ìhùwà àti ìsọ̀rọ̀ ìṣẹ̀sìn bàbá yìí? Ọ̀pọ̀lọpọ̀ gba èmi kì í sábà rí fídíò bí wọ́n ti wà lórí ìwàásù tàbí tán ti pray fún èèyàn, mi kì í sábà rí. So kò jẹ́ kán jọ wòlíì lójú mi, ló jẹ́ kí n máa rí wọn bí wòlíì blogger. Ó pọ̀ jù fún wọn pẹ̀lú oore ọ̀fẹ́. Èmi ò sọpọ́tì pátì kankan wọn. Mi ì lè gbé olóṣèlú kankan dání torí mi kì í ṣe olóṣèlú. Olùdìbò ni mí. Tó bá tásìkò bò, ẹni tó bá wù mí tí mo bá pray lọ́kàn mi, tọ́kàn mi bá yàn, òun ni mo máa ń tẹ̀ka fún. But ẹni tí mi ò tẹ̀ka fún yẹn kì í ṣe pé ẹni yẹn kì í ṣe èèyàn. So kò rọ̀ mí lọ́rùn láti tẹ̀ka fún èèyàn méjì. Èèyàn 5-6 lè jáde kó jẹ́ pé èèyàn 4 ló dáa nú àwọn mẹ́fẹ̀ẹ̀fà. Sábà tẹ̀ka fún àwọn mẹ́fẹ̀ẹ̀fà 4 tó dáa. Ẹnìkan náà lèèyàn á tẹ̀ka fún. Gbogbo wa la dẹ̀ ní àṣẹ lábẹ́ òfin tá a bá ti kójú òṣùwọ̀n láti jáde pé bóyá a fẹ́ ṣe nǹkan kan. Wípé Alhaji Oriyomi jẹ́ pírẹsẹ́ńtà tàbí wọ́n ń darí kọ́kọ́rọ́ alátẹ àtàwọn ètò míì tàbí pé wọ́n jẹ́ olùdásílẹ̀ àgídìgbò. Ìrò pé lábẹ́ òfin, ìrò pé òfin sọ fún wọn pé wọ́n ní àṣẹ láti dupò tàbí láti gbé ìgbésẹ̀ kan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wá àwọn ẹni tó bá ń tajà lọ́wọ́ láti sọ̀rọ̀ lórí wọn. Kì í wá ṣe ká máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Pàápàá jùlọ àwọn 3 kan bẹ tàbí kí n sọ pé 4 tó sì pé ẹni àpọ́nlé ni wọ́n nílẹ̀ Yorùbá táwa wáyìí. Nínú àwọn tí mò ń sọ yìí, ẹni tó jẹ́ wòlíì wà nù wọn. Tá bá rí ẹni tó wọṣọ wòlíì, àwọn Yorùbá máa ń pọ́nlé, wọ́n máa ń rí wọn nírí pé ẹni Ọlọ́run ni. A dẹ̀ máa ń bu ọlá àti ọ̀wọ̀ fún wọn. Bẹ́ẹ̀ náà lẹ́yìn tá a bá rí tó jẹ́ àfáà tó ń dress àfáà, wọ́n máa ń fi ọ̀wọ̀ wọ̀. Nílẹ̀ Yorùbá wa yìí, ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé tó gbé sójú tó gbé sára, wọ́n máa ń bu ọlá fún. Pàápàá jùlọ ẹni tó bá wà nípò agbára tàbí tó jẹ́ ẹni tó kàwé, a máa ń bu ọlá fún. Bàbá wòlíì blogger Alhaji Oriyomi kì í ṣe ànábì o. Alhaji Oriyomi kì í ṣe áńgẹ́lì o. Bẹ́ẹ̀ Alhaji Oriyomi kì í ṣe àlejànú. Kì í ṣe bí Ọlọ́run ṣe ṣẹ̀dá èmi tó ṣẹ̀dá ẹ̀yin, bẹ́ẹ̀ náà ló ṣẹ̀dá Alhaji Oriyomi. Ẹ ṣe má wo bíbí, dídá ní kẹ́ ẹ wò. Gbogbo àwọn tó gbà fún yín, gbogbo àwọn tó ń tẹ̀lé yín, gbogbo àwọn tó yọ̀ǹda ọkàn wọn fún yín, tí wọ́n tara yín gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Kì í ṣe pé ẹ gbọ́n jù wọ́n lọ, kì í ṣe pé ẹ lọ́gbọ́lọ jù wọ́n lọ, kì í ṣe pé ẹ nílàákàyè jù wọ́n lọ. Ṣùgbọ́n wọ́n rí ohun kan tó jẹ́ àmì Ọlọ́run lára yín ni wọ́n fi ń tẹ̀lé yín. Ọlọ́run dẹ̀ fún kálukú ní ìyanu kọ̀ọ̀kan àfẹ́ni tí ò bá dìtẹ́kìtì tọ̀dọ̀ tiẹ̀. Ṣùgbọ́n tó bá dìtẹ́kìtì tọ̀dọ̀ tiẹ̀, ayé wa máa ń pọ̀ nǹkan yẹn lé mọ́ lára. Ẹ má wo bíbí Alhaji Oriyomi Hamzat. Dídá Alhaji ní kẹ́ ẹ wò. Torí tẹ́ ẹ bá wo bíbí wọn, ẹ tara wọn sí Ọlọ́run tẹ́lẹ̀ sí. Kì í ṣe Alhaji Oriyomi nìkan. Ọ̀jọ̀gbọ́n ni late governor Adébáyọ̀ Àlàó Àkàlà. Wọ́n ti sọ̀rọ̀ kan rí nígbà kan nípa engineer Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé. Mo sọ̀rọ̀ láti lo ọ̀rọ̀ yẹn nínú fídíò mi kan tí wọ́n sọ nípasẹ̀ Mákindé pé ẹni tí ò ṣe councillor, tí ò ṣe chairman, kí lẹ expect pé ó fẹ́ wà lọ́ọ̀ṣì ẹrú ẹni bẹ́ẹ̀ láti ṣe ipò ààrẹ. Wọn àti kúrò láyé tí governor Ṣèyí, tí engineer Ṣèyí Mákindé fi di gómìnà. Ẹyọ kan tó wú mi lórí jù ní ọ̀nà márosẹ̀ tí engineer Abíọ́dún Ṣèyí ọmọ Mákindé tí wọ́n ṣe láti Ìṣẹ́yìn lọ sí Ògbómọ̀ṣọ́. Wọ́n wá sọ orúkọ ọ̀nà yẹn ní Adébáyọ̀ Àlàó Àkàlà expressway.
mo rí soundboard yẹn bẹ̀ mo rí ni látàrí pé tí a bá ní ẹ̀mí ìdá Ọlọ́run mọ̀ o ò gbọ́dọ̀ ro ẹ̀dá ẹgbẹ́ rẹ kan pin wípé kò lè jẹ́ nǹkan kan tàbí kò lè rí bákan torí pé ohun tọ́lọ́run ti ṣe ló mọ̀ o mọ tọ́lọ́run ṣe lọ́wọ́ o dẹ̀ mọ tọ́lọ́run ó tó ṣe láti wá máa sọ wípé kíní yẹn bà mí lọ́kàn jẹ́ bóyá èmi dẹ̀ ni mi gbọ́ dáadáa torí pé kì í ṣe pé Alhaji Oriyomi nìkan ni bàbá yìí tàbùkù wọ́n tàbùkù gbogbo àwa tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́ láti sọ bẹ́ẹ̀ tẹ́ bá rí àyè àléébù kan tẹ́ rò pé. wọ́n má jẹ́ kó rí adé ó bá wọn jà. bẹ́ẹ̀ torí pé wọn ò ládé orí adé ò lè bá wọn jà àfi torí abí tí ajá bá wọn bá yàn jà. àwọn ẹ má bínú ẹ fún mi ní wọ́n bóyá bí ìṣẹ́jú kan sí. all right sir mo ti gbọ́ sir. orí adé ò ní bá yín jà o. àmì àṣẹ. ṣé ẹ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo mọ̀ pé kábíyèsí ìlú mi ó lè máa gbọ́ prógráàmù yìí. ọjọ́ ti pẹ́ díẹ̀ o torí à ń ṣọmọdé mọ́ mò ń tẹnu mọ́. lọ́dún náà lọ́hùn-ún ẹnìkan fún adé ìlú wa adé tí mo mention lánàá àbí jẹta adé èrè ọ̀pẹ wà ń bẹ̀. ló bá lọ kó wọ́n wá adé títí. wọn ò rádé. ṣe rí ọ̀gànjọ́ òru wọ́n ti kọ́kọ́ mọ̀ pé ó kọ́ adé. ọ̀dẹ̀ ní wa máa fi sọ nǹkan tí mò ń sọ yìí o. ọ̀gànjọ́ òru ní bí aago kan sí méjì àbọ̀ yóò rí adé ìmọ̀gbà mi o. ẹ̀jẹ̀ mọ̀ kéèyàn máa ké ní òru gànjọ́ nílùú tí ò sí ná torí ìgbà yẹn ìlú tí mo ti wá ò ní ná. wow. gbogbo ayé jáde kí ìṣe ọ ìhà aládé ní bá mi jà o orí adé ìmọ̀gbà mi o. tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ mo ti kó gbogbo adé dúpọ̀ tó àwọn rẹ̀ kí ọ̀wọ́ adé má jẹ́ kórè adé bá ń jà o adé ò kì í ṣe nǹkan téèyàn sọ fún ọ̀rọ̀ àgbà bí ò ṣe lóòrọ̀ yóò ṣe lálẹ́ ṣe lójú alẹ́ bẹ́ẹ̀ ni. etí mẹ́rin lọ́dọ̀ ní. kò ní fi kankan gbọ́ bọ́mọ ẹ̀ bá ń lù ú. èèwọ̀ nìyẹn ó máa lù fàyà ni o. bẹ́ẹ̀ ni ìmọ̀ wádé àwọn tó dàgbà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ṣé ẹ̀ lágbà lé yín ni. ó dàárọ̀ tiẹ̀ sà. oh my god. okay. Hmm. 091 5147 9599 091 51547. Hello. Hello sir, Alekado sir. Yes sir. Ẹ kú iṣẹ́ o. Yes sir. Olúwa máa dáàbò ẹ̀bùn yín, Olúwa wà pẹ̀lú yín o. Àmín o. Ayé ò ní rí yín o. Àmín o. Ọmọ o. Àmín o. Ìbéèrè mi lọ́wọ́ àwọn ará Ọ̀yọ́ yìí ni pé ṣé gbogbo kátìkátì tí wọ́n ń ṣe yìí tó jẹ́ pé ọba ẹni ìtàn Ògúnwùsì tí wọ́n dá oríṣiríṣi nǹkan dáadáa lẹ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ ni ìhà tí àwọn ń kọ́ sí i ṣé àwọn rò pé bí wọ́n ṣe ń ṣe yìí ṣé àwọn Ọ̀yọ́ believe pé ẹni tó bá fẹ́ tó fẹ́ dá iṣẹ́ lẹ̀ bí entrepreneur àwọn investor sí wọ́n rò pé bí wọ́n ṣe ṣe yìí wọ́n lè gbé iléeṣẹ́ gidi wá sí Ọ̀yọ́. àbí o. because wọ́n ní ẹni tí inú ẹ̀ bá ẹni tó bá fẹ́ rere ẹni tó yọ̀ mọ́ ire òun náà ó ṣe rere bẹ́ẹ̀ ni òun náà ó ṣe rere náà bọ́ tẹ́ èèyàn ṣe rere ẹ̀fẹ́ ṣe expect pé rere máa wọ̀lú yìí. mi rò pé wọ́n rò débẹ̀. mi rò bẹ́ẹ̀. agbára dẹ̀ níyì kò sílẹ̀ mo sọ́rí láti sọ agbára lọ tí ó bá tẹ̀ sí àwọn ọmọ yóò ṣetán láti lọ ìfẹ́ sílùú wọn because wọ́n mọ̀ àwọn gan nínú ara wọn wọ́n mọ̀ pé àwọn gan wọn ò fẹ́ eré fún ara wọn. bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì tó ń pe ọba àgọ́ ọ̀jà ní adépálí ṣé o ti gbàgbé pé ẹ̀yìn wọn mú wọnú ọ́fíìsì ọba ọ́fíìsì gọ́fúnà ni. back door yes. ọjọ́ tó jẹ́ oyè
tó jẹ́ oyè tó ṣeé ṣe bí tìlù ti fún ni wọ́n fi fún àwọn alága ọjà tí wọ́n fi fún ní adé, wọ́n gbé adé fún wọn bẹ́ẹ̀ni tí wọ́n fi fún òun nìkan tẹ́ bá bó ṣe bọ́ síwájú gọ́fúnà bígbà tí ọmọ nursery primary school fẹ́ lọ gba certificate lọ́wọ́ headmaster. wàláì. ẹ wò dáadáa wọn kò sí lù kò sí nǹkan kan. nínú ọ́fíìsì ló ti lọ gba irú ló ti lọ gba dé ló ti gba ọ̀pá àṣẹ àti certificate. tí àwọn Ọ̀yọ́ bá tó bá jẹ́ pé Ọ̀yọ́ sì ń jẹ́ bí Ọ̀yọ́ sì ń jẹ́ ni ó yẹ kí wọ́n lè dàrú ni because kì í ṣe Ọ̀yọ́ ló ti gba dé Ìbàdàn ló ti lọ gba ọ̀pá àṣẹ. Ìbàdàn ló ti lọ gba ọ̀pá àṣẹ ṣé ìlú onílù ló ti lọ gba ọ̀pá àṣẹ kì í kò jẹ́ ọba kì í kò tí ì jẹ́ ọba. a jẹ́ pé kò láṣẹ lọ́yọ̀ọ́ báwọn o. kò láṣẹ. ẹ tí ò gba ọ̀pá àṣẹ ní ibi tó ti tó nínú ìlú ẹ̀ kò láṣẹ. níbi tí o sọ pé wọ́n fi ẹ̀sọ́ lórí sí ibẹ̀ kọ́ ló ti gba ọ̀pá àṣẹ. bẹ́ẹ̀ni. tẹ́bá dẹ̀ wo àwọn alágọ̀ bàbá àgọ́ ọjà yìí ìjọba wa gbé adé bá nílùú ẹ̀ ni. bẹ́ẹ̀ni. ìjọba wa rìn bá ní ibẹ̀ ni. bẹ́ẹ̀ni. wọ́n wá rìn bá bàbá yẹn ni pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jíjọ jẹ oyè yẹn ni. bẹ́ẹ̀ni. ọba gọ́ọ̀mẹ̀ntì wá rìn bá wọn ni. bẹ́ẹ̀ni. àwọn kọ́ ni wọ́n lọ bọ́tí ọba Ọ̀yọ́ òun ló asokúngbadé ló yẹ kó wọ́n máa pè. àwọn eléyìí dẹ̀ ní gbadéwọ̀lú ni wọ́n. gbadéwọ̀lú ni wọ́n bọ́tí wọ́n ní tiẹ̀ adékọ̀rọ̀ ló gbàgé sáré gbangba o ìyàwó adé. ọ̀rẹ́ bàbá. ẹlẹ́kẹ̀ẹ́ tó tún dà bẹ́ẹ̀ ìkan wà ẹ má bínú ẹnìkan wà nínú àwọn ará Ọ̀yọ́ yẹn. bẹ́ẹ̀ni. ó máa dùn mí kéèyàn dàgbà kó má dànù tàbí kéèyàn lọ sí ilé ìwé kó má hàn lára ẹ̀ kó má hàn ní ara ẹ̀ orúkọ ẹ̀ jẹ́ mo sọ láti sọ bóyá kí n dárúkọ àbí kí n má dárúkọ ẹ̀. ẹ má dárúkọ ẹ bó bá já ọ̀ wà là l'Amẹ́ríkà ẹ pé bẹ́ẹ̀. kì í sóhun ẹni yìí mi tẹ́ bá fẹ́ rí má dárúkọ ẹ̀ Àsàmú Abímbọ́lá ló ń jẹ́ ọmọ Ọ̀yọ́ ni ẹ lọ wò nínú ó sì sí ìgbìyànjú díẹ̀ fọ́ tó ṣe nírọ̀lẹ́ yìí tẹ́ bá tún lọ wo kọ́mẹ̀ntì sọ nípa ọba Ifẹ̀ no tẹ́ bá dẹ̀ rí ẹni yìí tó ń kọ́ńplé tó máa sọ̀rọ̀ nípa kí mo sọ̀rọ̀ láti sọ tẹ́ bá rí yín ẹ̀ tí ó bá sá mọ́ igi ìrókò igi yóò fà. ẹ dàgbọ́ ẹ bá mi ṣí àlíǹkì tó ti sọ̀rọ̀ yẹn bá ń ṣí ẹ̀ sórí WhatsApp mi sà. ok ìgbìyànjú díẹ̀ fọ́ tẹ́ bá dẹ̀ sí tàbí ìgbìyànjú díẹ̀ fọ́ ní tìrọ̀lẹ́ yìí ni ẹ máa rí tẹ́ bá tètè wò ní ìsìn kó tó delete ẹ̀ because gbogbo wọn ni wọ́n máa ń gọ sórí program yìí lálẹ́ gbogbo wọn ni wọ́n máa ń gọ sí ibẹ̀. gbogbo wọn náà ń gọ bẹ́ẹ̀. bó bá tẹ̀sí bó ṣe síbẹ̀ mo máa screenshot ẹ̀ máa send it to you. all right sir, God bless you sir. okay sir. you know why it is all that sir. yes sir. yay now à ń rọ gómìnà Ṣèyí Mákindé kí wọ́n dákun dábọ̀ tí wọ́n bá lè fún àgọ́ ọ̀já ní local government tí wọ́n láàyè ọ̀tọ̀ a máa appreciate ẹ̀. Local council development area ni wọ́n ní wọ́n fún wọn but tó bá ṣeé ṣe Governor Ṣèyí Mákindé láti fún àgọ́ ọ̀já ní local government tí wọ́n láàyè ọ̀tọ̀ wọ́n deserve local government ẹyọ kan kí wọ́n má share local government pẹ̀lú Ọ̀yọ́ wọ́n má share anything pẹ̀lú Ọ̀yọ́ Àtìbà kí wọ́n lè gbélé ayé wọn lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n lè build ìlú wọn lọ́tọ̀ọ̀tọ̀ káwọn èèyàn tó bá ní interest nínú ìlú wọn wọ́n lè lọ sí ìlú wọn directly. Governor Ṣèyí Mákindé kò sí nǹkan tó ju agbára yín lọ o nínú ilé ìjọba o so tẹ́ bá lè bá wa ṣe inú wa ó dùn sí ẹ má bínú o mo fẹ́ pe ẹni padà ni o. hello. Abokas. bàbá. ẹ fẹ́ dá sí ètò àbí. mo wà pa. fẹ́ dá sí. ó yá. mo fẹ́ dá sí ẹ kú ìjọ mẹ́ta. àwa ní sà. ìfà ìṣẹ̀lẹ̀ ìgbèrú. God bless you sir. ìṣẹ̀lẹ̀ tù. God bless you sir. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí àwọn Ọ̀yọ́ yẹn bàbá ẹ wá yẹ kí n parọ́ fún yín Ọ̀yọ́ ò lè change láéláé torí pé Fúlàní ni because ìran Oòduà tó tẹ Ọ̀yọ́ ló kán tó fi débi tó wà yẹn ìran Oòduà ò sí nínú ìran yẹn mọ́ so nǹkan tó ń ṣe lè blend wọn nìyẹn. Wow. I'm not gonna lie. God bless you. And looking in that area it's like wọ́n ti gbà pé àwọn pẹ̀lú Fúlàní ìran kan náà làwọn wọ́n sì ràn wá. So ibi tọkàn tèmi kan wà ní ẹgbẹ́ kò sí nǹkan kan tá a lè ṣe wọ́n lè change láéláé. Honestly mi gan mo ti observe bẹ́ẹ̀. Wọ́n lè change. They all go in one direction. Owó adé yẹn ó yẹ kó do better. Ó yẹ kó do better. Pẹ̀lú exposures ẹ̀ ní Canada ó yẹ kó do better. But unfortunate. So God bless you, Baba. There is nothing else can change with Ọ̀yọ́. Mi ò ní wáyé tí sà. All right, sir. Ó dàrọ̀ sir. Yes, sir.
ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́. Yes, sir. Ọlọ́run á máa dúró tì yín. Àmín o. Ọlọ́run á máa fún yín ṣe. Àmín o. Ẹ túbọ̀ máa kọ́ ẹ sínú gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ó ní reward in the future pẹ̀lú God bless ògo Ọlọ́run. you. God bless you, Baba. Yeah. Thanks so much, sir. Yes, sir. Ẹ ṣé All right, sir. sir. Yes, sir. Ẹ kú iṣẹ́. Yes. Well, ẹnìkan náà ń pè mí láti Germany tẹ́ bá rí mi pè padà. Okay. Hello. Hello. Yes, sir. Hello. Ẹ ṣé gan. Yes, sir. Ẹ kú ètò sir. Yes, sir. Hello, mo ń dá yín lóhùn ẹ kú ètò sir. Mo wà pẹ̀lú yín, sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ dábàá kan ni. Ó yá. Tó bá possible ẹ jọ̀ọ́ ṣe lè bá wa bá àwọn àgọ́ ìyá yẹn sọ̀rọ̀. Okay. Ẹ̀yin àgbà ẹ̀yin lẹ sọ pé tí ọmọdé tó bá ṣubú Ó yóò wò wájú. ó máa ń wo iwájú ni ṣùgbọ́n tí wọ́n jẹ́ àgbàlagbà ni á wẹ̀yìn. Ẹ wo iye ọdún tó ti gba ìlú wọn lọ́wọ́ wọn. Láti lè ti gbàlú wọn lọ́wọ́ wọn yẹn tí ìyá dẹ̀ jẹ wọ́n títí di sìn yìí. Tẹ́ bá farabalẹ̀ tẹ́ bá wo ìgbésẹ̀ àwọn àgọ́ ìjà yẹn ẹ máa rí wípé ó dàbẹ̀ ni pé wọn understand àwọn Ọ̀yọ́ dáadáa ni. Nǹkan tí wọ́n dẹ̀ àṣìṣe tí wọ́n ṣàyẹn bí alágọ̀ ìbò ṣe sọ̀rọ̀ pẹ̀lú lẹ́nu ìgbà tó ń joyè mo rí pé àṣìṣe yẹn kò tí kúrò lára wọn. Ọ̀yọ́ máa ń tímọ̀ pẹ̀lú àwọn ará ìta láti bá àwọn ẹ̀yà ni àwọn gan ò lágbára Ọ̀yọ́ kan lẹ́nu ni. Ẹ lọ wo ìṣì wọn dáadáa ẹnu lásán náà ní bẹ́ẹ̀ wọ́n máa ń pe àwọn ọ̀tá wọ́n máa ń kú wọn mọ́ra láti bá àwọn èèyàn jà ni. Gbogbo court case náà lọ ṣe gbogbo ọ̀rọ̀ tó lọ pa yẹn lọ́wọ́ dáadáa the same thing náà ni. Wọn ní evidence kan tó ní láárí wọn á lọ bẹ́ẹ̀ tó wà níjọba wọn á pe àwọn èèyàn lóríṣiríṣi wọn á lọ Àbújá wọn á kó àti Fúlàní àti bí wọn mọ́ra láti bá wọn jà ni. Ṣùgbọ́n ìṣòro kan tí mo ní pẹ̀lú àwọn alágọ̀ ọjà yìí pé wọn ò farabalẹ̀ wò ó yẹ kán rọra ronú ogun wọn yìí dá. Ó yẹ káwọn náà lọ láti ìgbà tó ṣe bàbá yìí ti dóye story tó ń sọ yẹn kọ́ ni number one ibẹ̀ kan náà ti ń bẹ̀rẹ̀. Wọn lọ sífẹ̀ wọn lọ Èkìtì wọn lọ Ìjẹ̀bú wọn lọ Ìjẹ̀ṣà wọn lọ pé wọ́n mọ́ra. Inú ìlú yín ni àwọn Ọ̀yọ́ wà àwọn ló dẹ̀ jẹ́ níyà tó yẹn. Ó yẹ kán kó èèyàn mọ́ra ni. Àwọn èèyàn nígbà táwọn èèyàn ní sympathy fún wọn sí ìlú yẹ kán jáde ó yẹ kán sọ fún bàbá yẹn àwọn tó bá jẹ́ youth níbẹ̀ yẹn ó yẹ kí bàbá yẹn kó jáde physically kárí kó ń jáde. Kó lọ sífẹ̀ kó lọ Ìjẹ̀ṣà kó lọ Èkìtì kó lọ visit gbogbo tó bá lọ tó bá padà bọ̀ kò sẹ́nìkan tá a mọ̀. Pàápàá. Especially ní time tí Ṣèyí Mákindé tó fi wọ́n joyè tó sì wà lóyún níbẹ̀ yìí nǹkan tí mo expect nìyẹn. Ọ̀yọ́ kó lè yẹ kí bàbá yẹn ti máa sọ ìtàn ẹ̀ ìfẹ́ ló yẹ kó ti sọ kó máa sọ kó máa welcome ẹ̀ kó fún ní 30 minutes kó fi sọ ìtàn kó lọ Èkìtì kó sọ ìtàn níbẹ̀ kó lọ Èkó kó sọ ìtàn níbẹ̀ ká máa kọ sílẹ̀. Ní pẹ̀lú gbogbo yẹn àwọn ìgbà yẹn gangan ní sympathy máa ní mí ní ìgbà yẹn gangan ní àwọn olóṣèlú wọ̀nyí olóṣèlú wọn kì í fẹ́ ṣe nǹkan gidi. Situation lásán ló máa mú kó ní lóṣèlú torí wọn bá ti ibi tó bá ti jí tó bá ti rí pé nǹkan tó fẹ́ wọ̀ wọn ni but gbogbo nǹkan tí Ọ̀yọ́ ń ṣe sympathy àwọn ẹlòmíì náà máa ń jagun wọ́n máa pe àwọn èèyàn mọ́ra ni ṣùgbọ́n àwọn àgọ́ ọ̀já tó jókòó nígbà tí gbogbo wa tá ń sympathize pẹ̀lú wọn tí wọ́n jáde yìí nǹkan tó burú ni. Ẹjọ́ tí àwọn ọmọ ìlú yẹn ẹ bá wa sọ fún wọn pé wọ́n nílò láti jáde kúrò níbẹ̀ yẹn. Alright, sir. Kán stop láti máa sọ story wọn níbẹ̀ yẹn. Okay. A fẹ́ gbọ́ ìtàn wọn láwọn ibòmíì kán lọ fún àpẹẹrẹ kán lọ irú àwọn kánsù ọba tó jẹ́ ti Yorùbá yìí. Bàbá wa Ọ̀ọ̀ni ni olórí. Àwọn kan jẹ́ secretary àwọn kan jẹ́ igbákejì. Palace wọn la fẹ́ kán ti máa sọ. Kán sọ kán send message sọ pé àwọn ń bọ̀ káwọn yẹn kán fi àti ìlú àti ìfọ́n kán fi pàdé wọn. Kán wá sọ ìtàn yẹn níbẹ̀ ká kọ sílẹ̀. Káwọn yẹn wá prepare fún ọba Abímbọ́lá. Torí pé àwọn ẹgbẹ́ sáré nǹkan tó wà tí ọba Abímbọ́lá ń ṣe ó lọ bá àwọn Fúlàní ni. Máa tẹ́ bá wo àbúkù yìí àwọn eléyìí wọn tẹ́ bá wọn dáadáa àwọn eléyìí wọn ṣó ìwà bẹ́ẹ̀ ni pé ẹ̀mí ènìyàn ló wà lọ nínú wọn àwọn eléyìí ṣe I'm sorry tẹ́ bá ìgbésẹ̀ tẹ́nìkan bá ń gbélé máa wò pé àwọn eléyìí wọ́n ti ta tán pé àwọn ready láti destroy anybody. Bẹ́ẹ̀ni. So téèyàn bá wo ibi tó ọ̀tá àwọn ibi tó ń gbẹ́sẹ̀ dé ìwọ náà padà wá lọ ronú sọ̀rọ̀ ara ẹ̀. Ẹ máa lo gbogbo ọ̀nà because the truth is that Ṣèyí Mákindé nǹkan tó ṣe nǹkan gidi ló ṣe fún ó ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ over 200 years. Bẹ́ẹ̀ni.
but tí ó bá léèyàn tó lè bá àwọn àgọ́ ọjà sọ̀rọ̀ pé ẹ bá wa sọ fún wọn pé it is time for them to get out of that Ọ̀yọ́ kọ́ lọ fọ̀rọ̀ wọn lọ níta a fẹ́ gbọ́ sórí wọn níta a fẹ́ kọ sílẹ̀ a fẹ́ rí fídíò wọn níta kí ṣe pé kọ́kàn tó bí kékeré yẹn níbi tó ti tọ́ àwọn ìwé abẹ́ àwọn tó adùnkù ti bá àbáyé gan. Okay, sir. Oh, networking. God bless you, sir. Networking ò jẹ́ kí n gbọ́ nǹkan tẹ́ ń sọ padà mọ́. Okay. Ẹ jẹ́ n sáré appreciate àwọn tó ra sticker fún mi. Mr. Ayọ̀lá Adémilúyì, God bless you, sir. Mr. Dada Olúsànyà, God bless you, sir. Mr. Fẹ́mi Aliu, God bless you, sir. Ẹ kú ojoojúmọ́. Mr. Anthony Johnson, God bless you, sir. Abokas Ìjẹ̀bú 1, God bless you, sir. Mi ò ní wáyé tì, sir. God bless you all. Now, ọ̀rọ̀ ni bàbá yìí sọ ń pé kí alágọ̀ ọ̀já kí wọ́n gbìyànjú àti jáde kúrò nínú ìlú wọn. Ń ṣe pé kẹ́ ẹ má gbénú ìlú o, kẹ́ ẹ relate pẹ̀lú àwọn ọmọ káàárọ̀ òjíire tó kù, àwọn ọba ilẹ̀ káàárọ̀ òjíire tó kù. Onílé ń relé o, ẹ̀yin náà lọ lé yín. Bá jẹ́ pé lóòótọ́ ọmọ aládìkún ni Ilé Ifẹ̀ láládìkún Ọláòsà sì ti jáde. Àwọn tí wọ́n lọ ń kí Sultan Sókótó tán lọ ń kí Emir ní Ìlọrin tí wọ́n yé wọn o, àgbẹ̀ tó fi inú oko oṣù rẹ̀ gbìn ká, wọ́n mọ tí wọ́n ń ṣe. Ó ń lé lóore lé o. Ọ̀rọ̀ púpọ̀ irọ́ ní bẹ́ẹ̀nbẹ́. Sakata pàrà làgbà síntọ́. Bó bá ti ń pẹ́ lẹ́nu ó ti lọ́wọ́ kan àmòdì. Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó, onílé náà ń relé. Ńlẹ̀ tí ìyá kan dààmú ń relé mi o. Okay, we want àdìrẹ ọ̀jájá. Àdìrẹ ọ̀jájá ti wà. Tẹ́ bá fẹ́ rà á, ẹ wá sílé Ifẹ̀. Ẹ lọ sí no. Kàn lọ sí resort. Ẹ lọ sí resort. Ẹ sọ pé ẹ lọ sí ọjà, ẹ lọ sí àdìrẹ, ilé àdìrẹ ń bẹ̀ wọ́n mú yín débẹ̀. Okay, so ẹ̀yin tẹ́ fẹ́ ra sticker fún mi kí n tó máa lọ. Níbi tẹ́ tí ń wò mí yẹn náà ni ẹ máa rí $sign nísàlẹ̀. Ẹ máa rí $sign níbi ọwọ́ ọ̀tún yẹn, click lórí $sign yẹn, yóò gbé lọ síbi táwọn stickers yẹn wà. Bó bá dẹ̀ jẹ́ pé níbi tẹ́ ti lè share program yìí, tẹ́ bá wo ẹ̀gbẹ́ ẹ máa rí ibì kan tán kọ thanks. Sí, thanks. Ẹ click lórí thanks yẹn, yóò gbé dé ibẹ̀. Òfin ọ̀jájá ó possible lọ́jọ́ iwájú, ṣùgbọ́n àdìrẹ ti wà ńlẹ̀. Àwọn tó ń ṣàdìrẹ ti wà rẹpẹtẹ, wọ́n ń ṣe àdìrẹ gan rẹpẹtẹ. So, I won't say that. Bàbá yẹn sọ̀rọ̀ wípé àwọn ọmọ Ọ̀yọ́ náà máa ń hang around lórí program yẹn, máa ń wà ń bẹ̀ dáadáa. So àwọn ọmọ Ọ̀já náà dẹ̀ máa ń wà ń bẹ̀. Okay, SCDA náà ni Local Council Development Area. Ṣùgbọ́n tí gọ́ọ̀mẹ̀ntì bá lè fún wa ní Local Government Area, LGA, not SCDA. Mo mọ̀ nǹkan tí mo sọ, SCDA is Local Council Development Area. Ara local government tí wọ́n ti máa ń yọ, allocation local government kan náà nájọ máa pín. Bọ̀tán bá ní local government tí wọ́n lọ́tọ̀, wọ́n á gba location tí wọ́n lọ́tọ̀. Wọ́n á develop, ìlú wọn ó lè develop. Wọn ò ní rí bí jẹ wọ́n máyé. Because Local Council Development Area àwọn yìí, sáwọn ni wọ́n ń jẹ́ kán dépò administrator, sáwọn náà ń jẹ gbákejì alága ìjọba àbílẹ̀. Because òye tó yé mi, ìwádìí fi hàn wípé tán bá ti ẹni tó bá jẹ́ vice chairman ní local government ni yóò di administrator ní Local Council Development Area. But tán bá ní local government area fúnra lára wọn náà wọ́n máa dìbò ń bẹ̀ ní alága ìjọba ìbílẹ̀ fúnra lára wọn. Alága ìjọba ìbílẹ̀ tán bá yàn nínú ilé, gbogbo tí ó bá ṣe yóò jẹ́ development àgọ́ ọ̀já. Orúkọ ìlú àgọ́ ọ̀já ó lè tàn. Advice mi fún wọn lágọ́ ọ̀já ni wípé kí wọ́n yọ orúkọ Ọ̀yọ́ kó ń bẹ̀ pátápátá. Kì í ṣe àgọ́ ọ̀já Ọ̀yọ́, no. Àgọ́ ọ̀já ìpínlẹ̀ Ọ̀yọ́.
Àgọ́-Ọ̀já town, Àgọ́-Ọ̀já kingdom, Ọ̀yọ́ state. So tán bá lè máa lò bẹ́ẹ̀ títí Ọlọ́run fa àlùbáríkà sí. Àìbó ní sùúrù adédi egun àkàndọ́ra gbòǹgbòǹ ló kọ́ mi. Oníyẹ̀sẹ̀ ọlọ́bẹ̀ sí ẹ̀yin tẹ́ bá ń fẹ́ jẹ́ sí ẹ̀kọ́ ìbínú o. Mo dúpẹ́ olórí àdá tán pé olórí àdá rírì àrè. Lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ bá mi nípa àtìpín nínú ètò yìí, like I said, ẹ jẹ́ n gbé kọ́ọ̀lù yìí. Kò wù mí láti wá sóde, ṣùgbọ́n ọ̀rọ̀ Àgọ́-Ọ̀já kò wù mí láti fi ṣeré. Mi ò mọ bọ́lọ̀ ń ṣe ṣe. Mi mọ n tó fìfẹ́ wọn sí mi lọ́kàn, I don't know. Bóyá torí pé wọ́n yàn wọ́n jẹ, I don't know. Hello. Hello, ẹ kálẹ́ wa Wíkóńkó. Ẹ kálẹ́ sà. Ẹ̀rọ ṣe wà ní láìpù yìí. Bẹ́ẹ̀ni, mo àlóyè tó. Tó, ó ní àwọn nǹkan kan tí ṣe rí àjùra wa lọ. Tìjàkadì kọ́. Àbí báwo náà ṣe máa ń pòwe yẹn pé àbí ìjà lára ni kò ń ti bọ̀rọ̀bọ̀rọ̀. Sọ̀rọ̀ mi yé yín. Bẹ́ẹ̀ni. Òkè ẹ wo máa kan tó ń pè ní tó máa ń gbé information rọ jáde tó fi support àwọn Ọ̀yọ́ ẹ̀ tó ń pè ní Ají Labas àbí kí ló pe rẹ̀. Ẹ pé bákan. Sá. Mo ní kẹ́ ẹ pè bákan bó bá ṣe wá sẹ́nu yín. Ají Labas ìgbà tó fẹ́ gbé ńgbà yẹn tí máa Muslim ẹ̀ ṣáà dípọ̀jù àbí kínní tó fẹ́ gbé ńgbà yẹn tẹ́ ẹ bá rántí pé mo sọ fún gbà yẹn pé kó wá bá yín pé kí n join ẹ̀ mọ́ kọ́ọ̀lì kí n tó lè gbé gbèsè. Sọ̀rọ̀ mi yé yín. Now tó ń sá tó nínú pé òun ò fẹ́ ṣe rántí bá rántí dáadáa kò fẹ́ kí involve yín gbà pé mo ní kó apologize kó make peace pẹ̀lú yín. Ṣé I understand mi? Ọ̀rọ̀ ẹ̀ ó deep gan but tí n bá wá sílé ní June ṣé ń gbọ́ mi máa wá sọ́dọ̀ yín màá dẹ̀ relate gbogbo everything. Wọ́n ní àìtẹ́yẹ kálí ẹ̀ fi ọwọ́. Bẹ́ẹ̀ni. Ibi tọ́nà bless èèyàn dín nísìnyí tẹ́ni tí n bá ṣẹlẹ̀ èèyàn ò sán kú. Sọ̀rọ̀ mi yé yín ọmọ tí wọ́n dẹ̀ bí wọn lè jẹyà. Láṣẹ Ọlọ́run. Bọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan níṣẹ́ rí à ń jù wọ́n. Kò ṣe é wí lẹ́jọ́ ni. Ìjà ìlara ò tán bọ̀rọ̀. Bọ̀bọ̀ tó pè rẹ̀ ní ààrẹ àlùmọ̀rúf yẹn. Àti ń dig àwọn fámìlì gbàgbà bí fámìlì ẹ̀gán ṣe rí níbi tó ti bí ibi tó ti tí ìyá ẹ̀ ti wá tí bàbá ẹ̀ ti wá ìwà tán wù ń bẹ̀ irú ìṣe tán ṣe ń bẹ̀. Sọ̀rọ̀ mi yẹn àti sẹ́ẹ̀tà àwọn ṣe máa bá àwọn ọmọ Ọ̀yọ́ wọn gírídì gan wọ́n lè ní ìgbéraga ọmọ ìlú ẹ̀ gangan la set up wọ́n ṣe investigation gbogbo kìíní yẹn tó jẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ ojúlówó gidi wọ́n máa fún wa ní gbogbo bagani straight ìwà tó nǹkan wù lọ ìwà tó wù sáwọn òbí ẹ̀ báwọn òbí ẹ̀ gan ṣe jẹ́ àti ìṣèwádìí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá tí kẹ̀tẹ̀ gbogbo information la máa fún yín. God bless you sir. All right sir. Ibi tó ń gbé nígbà tó wà ní Amẹ́ríkà tó ti ń ṣe findings náà. Mi ò rò pé ní ìdí gbogbo ẹ̀. Hello sir. Èmi ò rò pé ní ìdí gbogbo ẹ̀. Kò sí nǹkan tẹ́mi fẹ́ báyàn ṣe deeply bẹ́ẹ̀ yẹn. Gbogbo ìjà tí mo bá fẹ́ jà ọ̀rọ̀ náà ni lórí bíbá yìí. Ó dẹ̀ ti tán bẹ́ẹ̀. God bless you sir. Mi ní wáyé ti sir. Bọ̀bọ̀ Aláàfin yẹn náà Akínmọ̀wádé sọ̀rọ̀ mi yé iṣẹ́ tó ń ṣe ní Canada company tó ti ń ṣiṣẹ́ tàbí àwọn tó ń bá ṣiṣẹ́ kí sọ̀sọ̀ fi ń kọ̀ ọmọ ẹ̀ ìwà wo ló ń wù gbogbo ẹ̀ la máa gbé síta fún yín. Ọ̀dà gbogbo ẹ̀ gbé síta fúnra yín ni sir. God bless you bàbá ẹ jẹ́ kí n máa lọ ẹjọ́. Anything tẹ́ bá fẹ́ gbé jáde nítorí ẹnìkankan ẹ gbé jáde fúnra lára yín. Èmi Àkàndá Awíkonko ní gbé nǹkan kan jáde nítorí èèyàn kan because mi ní interest nínú ẹ̀. Ní tí mo ní interest nínú ẹ̀ ní story history. Anything aside that, I'm not interested. I am not interested. Gbogbo ìjà tá bá jà ká jà lórí bí. Gbogbo tá bá sọ kó jẹ́ lórí ìtàn. Tí n bá ti ní nǹkan gidi tí mo fẹ́ wá sọ kí n sùn. Kí n enjoy oorun mi, kí n fara nísinmi, ó ti tẹ́ mi lọ́rùn. God bless you. N bá yẹn àjàgúdórógbó. Mọ̀rúfù báwo ẹsẹ̀ fẹ́ wá báwo ló ṣe ṣe ilé ayé ẹ̀ mo mọ bóyá ṣe ilé ayé ẹ̀ fúnra lára mi. Tẹ bá ń gbọ́ tí mo bá sọ pé tí n bá bàjà red card ẹyọ kan mo máa fún mo mọ life history ẹ̀. Kò tásìkò ni kò ìpúùsì mi ni. Tó mi ní láì ṣẹ̀ṣẹ̀ mọ wá káàkiri òun ló ṣẹ̀ṣẹ̀ ń san $100 fáwọn èèyàn kan mọ wá dì mí ńlọ́jẹ̀ ń béèrè pé tó bá rí dì mí kí ni ó fi dì mí ṣe.
kò sí nǹkan tó kàn mí, kò sí tí dùn mí. So ẹ fi eléyìí ó lẹ̀ ń tiẹ̀, àmọ́ lọ̀rọ̀ ẹ̀ kò sí lára ẹran. Akandọ̀rọ̀ Awikonko àjàwọ̀ àrò Awikonko sọ lójú ọlọ́rọ̀ bí n bá dúpẹ́ olórí àdá tán pé olórí àdá rèrè àrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ọmọ káàárọ̀ òjíire bí ìgbà tí mo ya àbára mo rè jẹ ni. àná Olódùmarè ní fínsílẹ̀ I appreciate you all, thanks so much. Òun ayọ̀ lásán ẹ like ẹ follow page mi lórí ẹ má gbàgbé torí Ọlọ́run ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yín tẹ́ bá bá ìpolówó ọjà pàdé lórí program mi lórí YouTube ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fò kúrò lórí ẹ má skip kúrò lórí ẹ kó lè bá àjàǹfààní fún mi lónìí tàbí lọ́la. Orí tẹ́ lè ṣe mí nànú o, orí kan ṣoṣo tẹ́ lè ṣe mí nànú, bá jẹ́ 1 minute bá jẹ́ 2 minutes bá jẹ́ 3 minutes. Ilé yín ò pọ̀ jù láti fún ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín. Àwọn tí ò lè ṣe bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ọ̀yọ́ nìkan wọ́n á rí fídíò mi fò kúrò lórí ẹjọ́ tani ó tún wọn lórí burúkú lọ́wọ́ fò kúrò lórí ẹjọ́ wọn ní Gàmbàrí ọ̀tá kìtì onílẹ̀ lè ta ní ọ̀tà táyè irọ́. Ìmú òmùná tó bá sì ní àárò náà làwa náà máa ń rí ìjọba ní àmọ́ rohun kò ní Ọlọ́run lára. Kíkírun ará àkírun kò bọ́lọ̀ nínú, àìkírun ará àkírun kò bọ́lọ̀ ń kù, ṣùgbọ́n lùtà bá ń pè ń kírun ká máa bá wọn lórí awọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sí ní tó burú ńbẹ̀ torí pé ìrun kíkí yọ jáde nínú orúkọ wọn. Ọlọ́run nìkan ní gbẹ̀dàgà, Ọlọ́run ló sì mọ ibi tí ẹ̀dá ń lọ. Òye wá yé mi lóòótọ́ pé àṣé òótọ́ ni pẹ́sìn ọ̀tá ẹni kì í ga lójú ẹni. Ara mọ́tò wọn lálòkù ọkọ̀ lára làbìlàbì tó rí agajọ̀ táwọn ń gbénú. Kò sí ọ̀tá ẹni tí ó sọ wípé àpòdù ọ̀yà bó ti wù kó tóbi tó á lọ́mọ ọ̀yà lọ́gbọ́rọ́ ni sílé náà ló wá ń pè lódù èyí ló ń pè lódù ọ̀yà kíní lọ́gbọ́rọ́ yìí kọ́lọ̀ ń jẹ́ egun rẹ̀ ògbó gan báhùn. Merciful solution, God bless you sir. Ẹ̀yin lẹ kí mi káàbọ̀ pẹ̀lú stíkà mi ò ní wáyé náà tí o. Iná ò ní tánwó yín. So àwọn expect pé ó yẹ kí Ọ̀yọ́ ó yin àgọ́ Ọ̀já. Ṣùgbọ́n bàbá ẹni tó joyè tí ọ̀kadún ó sàn ju bàbá ẹni tí òróyè jẹ lọ. Àgọ́ Ọ̀já fìtàn balẹ̀ pẹ̀lú sùúrù. Oríṣiríṣi nǹkan ni mò ń bọ̀ á proof. Yàtọ̀ sí pé Àgọ́ Ọ̀já fi àtẹ̀jáde síta láti sọ fún Aláàfin Ọ̀wọ́ Adé pé àwọn ọ̀dádé páálí o nítàwọn o aládékùn lọ́ládé gbénú adé aládékùn náà wọ́n ti yá fún baba ńlá baba yín náà. So yàtọ̀ sí lẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ lọ tá a bá ń sọ̀rọ̀ bọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ kan máa ń sọ wípé ńgbà Aláàfin Adéyẹmí Lámídì ń bẹ láyé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ sì máa ṣe. Mo láǹfààní àti sọ fún olùgbọ́ pé Alágọ̀ Ọ̀já tìlú Àgọ́ Ọ̀já ti ń sọ láti gbà tí Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta sí ń bẹ láyé. Kódà as far back as then lójú commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́. You need my number. My number is +234 904 851 9362 +234 904 851 9362. WhatsApp nìkan ni o tẹ́ bá pè directly kò ní lọ bó bá wọlé mi ò ní pick ẹ. So that is for that. Yes, Ọ̀yọ́ lalábẹ tí ajá Ọ̀yọ́ ni ọ̀rá dédé bẹ́ẹ̀ sì rí adé orí la fi mọ̀ba. Mi ò ní dá yín lágara, mi ò ní gbà kókó yín. Mo nígbàgbọ́ pé ẹ̀yin náà gbọ́ fídíò yẹn níbi tí Aláàfin ti sọ wípé adé páálí ni àwọn Alágọ̀ Ọ̀já dé.
mo mọ̀ pé ẹ̀yin náà gbọ́. Ó wá jẹ́ nǹkan tó dùnyàn níwọ̀nba náà ni o, kò dùnyàn púpọ̀ o, torí pé ibi tó ti wá a mọ̀ wípé ó lè wá ń bẹ̀, kò wá jẹ́ ó dunni púpọ̀. Ẹ̀yin ìyá àti bàbá tí ń wọlé, ẹ lè gbìyànjú láti bá mi share program yẹn káwọn èèyàn ó lè bá láǹfààní sí púpọ̀. Having said that, ẹ jẹ́ kí n máa congratulate Ọọ̀ni Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì Ọ̀jájá the second pé wọ́n kú oríire ti Ọ̀jájá soft drinks. Ṣé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Ọọ̀ni ṣe, product 6 ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lára àwọn ọmọ àlè Ọ̀yọ́ ó sì tún ti ń bu ẹnu àtẹ́lu àṣeyọrí Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì. Àwọn lókọ ìkànlú, àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn tí yóò ṣe rere, tí ìṣe rere ó sojú wọn, táwọn náà ní nǹkan rí lọ́kàn, wọ́n ti ń pọ́ìn congratulatory message wọn fọ́ọ̀ni Adéyẹyẹ ẹni ìtàn Ògúnwùsì. Òun rèé o, aṣíwájú ọmọ Yorùbá. Kí lẹ rí tó sọ ohun? Kí lẹ rí tó sọ ohun? Ó ní Ọọ̀ni Adéyẹyè lack long-term business ideas. Ẹ̀já béèrè wípé long-term business idea wo ni bàbá ńlá bàbá rẹ̀ ní? Bàbá wọn tó ẹ̀sẹ̀ dórí ipò, business idea wo làwọn ní? Kí wọ́n tiẹ̀ kọ́kọ́ mú jáde ná, bí ó wọlé bí ò ní wọlé, bá gbà bá ní gbà, bí ó ṣiṣẹ́ bí ò ní ṣiṣẹ́. Oògùn kì í gbénú àdó jẹ́, ǹdẹ́ èèyàn bá dánwò táyé bá rí. Lóòótọ́ ni Yorùbá sọ wípé Mr. Olúfúnṣọ́, God bless you sir, pé ẹni tó bá yàn rí lọ́mọ aráyé ń pè lọ́kùnrin. Àìpá lórí bí ẹyẹ gúnnugún, àìgùn lọ́rùn bí tògòǹgò, kò já mórí ẹrú, kò já mórí àgbésì, kò já mórí ọlọ́lá. Meanwhile, ẹni tó rí bá gbárùkù tì iní dàn kan wò tí bọ́ sí i. Ẹni ó bá wá dàn wò tó bá bọ́ sí i, kátàbùkù ẹ̀kọ́ lọ́kàn, ká bu ẹnu àtẹ́lù kọ́ lọ́kàn, ká gbóríyìn fún, ká encourage ẹ̀, ká ṣùgbà ẹ̀. Ìnìlọsíwájú fi dé. Òye tó yé mi ni pé àwọn tí ń ṣiṣẹ́ ní Ọ̀jájá companies, bàbá àwọ̀ Ọọ̀ni tílé Ifẹ̀ ò ní béèrè bọ́yọ́ ọmọ Ọ̀yọ́ ni ọ́ àbọ̀mọ Ẹ̀gbá ni ọ́. Ẹnikẹ́ni tó bá kúnjú òṣùwọ̀n láti ṣiṣẹ́ ńbẹ̀ náà ni wọ́n gbà ṣiṣẹ́ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ṣiṣẹ́ lábẹ́ wọn ò béèrè ibi tán ti wá. Kì í dẹ̀ ṣe pé wọ́n kọ́ ọmọ Ilé Ifẹ̀ kúrò ní Ilé Ifẹ̀, wọ́n á kó wọn lọ síbi ìdásẹ́sílẹ̀ iṣẹ́ wọn nìbàdàn, tàbí wọ́n kó ọmọ Ilé Ifẹ̀ wọ́n á kó wọn lọ sí Ọ̀jájá mall tó wà nípínlẹ̀ Èkó. Àwọn tí ń bẹ láyìíká abẹ̀ náà ni wọ́n ń gbà ṣiṣẹ́. Láì dènà pẹ̀lú ẹ̀gbọ́n tí olórí burúkú ọmọ yìí sọ, ó ní Ọ̀jájá mall have no stock. Ọọ̀ni Adéyẹyè, there is Imperial Majesty. Ọọ̀ni Adéyẹyẹ ní Ògúnwùsì, I believe in long-time investment, not fleeting social media appearances. As Ọ̀jájá mall gradually gains momentum, bẹ́ẹ̀yàn bá lọ kìí dé, bẹ́ẹ̀yàn bá dálẹ̀ kò sí ní táyé fẹ́ rí, àríṣe laríkàríkà bàbá rẹ̀ gún. Kí ni bàbá ńlá bàbá rẹ̀ dálẹ̀ sẹ́? Ṣé bàbá ńlá kú bàbá rẹ̀ gbàyàn méjì síṣẹ́ kó tó jáde láyé kí nàrún ó tó pa, nàrún àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú? Ṣé bàbá ńlá bàbá rẹ̀ dálé iṣẹ́ sílẹ̀ téèyàn kan tàbí méjì ṣiṣẹ́ ń bẹ̀ kó tó mọ̀ gógóró kó kànga? Majority ẹ̀yin ọmọ tẹ́ mọ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ọmọ tí ò níran, abẹ́rẹ́ yín ò lókun dì í,
kò síbi táwọn èèyàn fẹ́ wáyé sí ẹ̀yin gangan ò ní àlàfọ́jọ́ ọ̀la ọpọlọ yín empty sí nǹkan kan bẹ̀ bá sense bá ọpọlọ because èèyàn lè máa jà lóòótọ́ okay. Not fleeting social media appearances as Ojaja Mall gradually gains momentum. Congratulations on the upcoming unveiling of Ojaja soft drinks. Not upcoming anymore. Àti unveil ẹ̀. Ó ti jẹ́ ìtẹ́wọ́gbà. À ń rọ gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ ká gbé indigenous products lárugẹ. Because eléyìí máa encourage many people tí wọ́n ní lọ́kàn láti dárò ẹ̀ sílẹ̀. Oni Adeyeye Nitungus is an inspiration to many of us. We see him, we learn from him. He has done so much. Oni ní focus, oni ní vision, oni ní mission. Gidi fúnlẹ̀ káàárọ̀ oòjíire. Ni mo fi máa ń pé ńbo ló ti rójú à ń ṣọ̀tẹ̀ kiri. Ńbo ló ti rójú à ń jí ìjà òfò kiri. Ìwọ tó fẹ́ ṣe àlárà ní ìwọ tó fẹ́ lè àlárà kọ́ Ọọ̀ni Adéyẹyè ń bó ló ti rójú à ń dìtẹ̀ kiri. Okay, Ojaja soft drink by the Ooni of Ife, a pioneering brand set to rival global giants and leading Nigeria beverage companies, ultimately empowering the local community, especially men of Ile-Ife, to reduce their dependence on their spouses. Mi mọ̀ ẹni tó pàtàn fún akúmọ̀ mojúde ọmọ yìí. Ọmọ tí ò lágbàńlé tí ò ní kàlẹ́ndà àgbà lórí ìkọ́ wípé àwọn ọkùnrin Ilé-Ifẹ̀ wọn ò kì í ṣiṣẹ́ wọn depend léyàwó wọn ni. Ọ̀dà bó bá jẹ́ pé lóòótọ́ làwọn ọkùnrin Ilé-Ifẹ̀ ò tiẹ̀ wá ń ṣiṣẹ́ tí wọ́n ń dìpẹ́ǹdì léyàwó wọn bí wọ́n rí èèyàn dìpẹ́ǹdì lé. A jẹ́ pé iṣẹ́ àtòsí tó mú Ọ̀yọ́ lọ́rùn dúndúndún kò mú Ilé-Ifẹ̀ tó bẹ́ẹ̀. Because oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn lè nàyẹ́ sí nílùú Ilé-Ifẹ̀ láti jẹ́ èèyàn láti bọ́ kúrò nínú iṣẹ́ àtòsí. Àfáà yín béèrè lọ́wọ́ yín jọ ní pé èèyàn mélòó ló nílé iṣẹ́ tó lè gbà yan 100 ṣiṣẹ́ ní Ọ̀yọ́. Àwa ní many people nílé Ifẹ̀ tó lè gbà yan 500 ṣiṣẹ́, tó lè gbà yan 200 ṣiṣẹ́, tó lè gbà yan 100 ṣiṣẹ́ káàkiri. Ló jẹ́ ń sọ wípé àríṣe láríkàríkà bàbá rẹ̀ gùn kí làwọn product Ọ̀jájá pápápẹ́ jẹ́ kí n sáré sọ̀rọ̀ ń pa ẹ̀ n tí n bá sọ̀rọ̀ ń pa ẹ̀ a jẹ́ wípé mi ò encourage bàbá láti tún ṣe nǹkan mìíràn gidi. Ọ̀jájá cola ẹsẹ̀ lẹ́yìn lé ní Ọ̀jájá orange ńlọ sì kejì, Ọ̀jájá bitter ńlọ sì kẹta, Ọ̀jájá whisky cola ńlọ sì kẹrin, Ọ̀jájá ginger vodka ńlọ sì kẹrin, Ọ̀jájá ginger lemon honey ńlọ sì kẹfà. Bẹ́ẹ̀ ni mẹ́fà náà ni. So akí kábíyèsí Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ pé wọ́n kú oríire. Now ẹ má jà lu àmì fàágùn mọ́. Kí ni ikú bàbá yèyé sọ ẹ̀já gbọ́. Now kẹ́ni tí Aláàfin sọ wọ́n gé olóyè àgbà Akin wípé wọ́n kó àdúrótì
pé àwọn ò gba adé páálí eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn tó gbadé lọ́jọ́ 13 oṣù kejì ọdún 2026 adé páálí wọn gbà bí alright gbogbo àwọn tó kù lè mẹ́nu mọ́ wọn lè dákẹ́ wọn lè má sọ nǹkan kan àgọ́ ọ̀já sọ̀rọ̀ ohun tí àgọ́ ọ̀já sọ lélẹ́yìí justice restored not adé páálí ẹ̀tọ́ ni tó ti nù wọ́n ni wọ́n gbà padà. Justice restored, not adé páálí, setting the record straight on the elevation of Alagoja of Agoja Kingdom and other Obas. Recent remarks describing the elevation of Alagoja of Agoja Kingdom and other traditional rulers as adé páálí are not only dismissive but historically inconsistent and constitutionally troubling. When examined in the light of Reverend Samuel Johnson's authoritative work, The History of the Yorubas, particularly page 281 under the chapter, The New City and New Government. Joshua, Yes, sir. so lè sáré lọ, má worry, okay? The New City and New Government, the historical record tells a very different story, one that supports the restoration of dignity and justice by the Oyo State government. What Johnson recorded, forced consolidation of towns, on page 281, Johnson clearly explains that Agodoyo, the settlement that later became modern Oyo, was initially small. To enlarge it, the Aláàfin adopted forcible means. Several surrounding towns and villages, Akétan, Àpárá, Ìdọdẹ, Ajagba, Sẹ̀kẹ̀, Gúdúgbù, Jàbàtà, Òjòǹgbòdú, Àgọ̀, Ọ̀pápá, Ìjọ̀gá, among others, were surrounded at night by the king's army. At dawn, the inhabitants were given two options: peaceful migration to new city or obstruction of their towns. This was not voluntary integration. It was political consolidation by compulsion.